sọ pé kinní ó dúdú mí nìjọ. Yes. Kọ́ bá mi sọ ìbò rẹ̀. Kó ṣe ìwé ẹ̀kásán. Wọ́n ní ẹ̀kásán. So sẹ́ẹ̀kì bíláàkì ni mo fẹ́ ròyìn ní ìsìn mo ní ó dúdú mí nìjọ yẹn mo fi nǹkan kan kún pé nǹkan yẹn fáìn ní mí nìjọ tí n bá ní ó dúdú rakíraki black náà lè bó mọ̀ sí tiẹ̀ kò mọ̀ ká pé bẹ́ẹ̀ ara crack kò rakíraki kankan kò sì kàn mọ́ ká mí nìjọ. So ó bẹ̀rẹ̀ pé tí n bá fẹ́ bá wọn tú èdè Yorùbá yẹn sí òyìnbó so tí bá wọn kàn lé ní ó black as charcoal bí èdú ọ̀tán kó sàfihàn yẹ pé black náà ni mo sáà ṣe kí ni mò ń sọ. Yóò fẹ́lẹ́ sí lẹ́yìn sọ. Ṣùgbọ́n tí mo sì gbàlérò sẹ́wọ̀n pé àdínkù ti bá téèyàn bá wá fẹ́ mọ tí mo gbàlérò àbí kọ́ wá kọ́ èdè mi. Nígbà bá kọ́ Yorùbá náà mo sọ pé sórí tá a bá sọ pé nǹkan dúdú mìnìjọ yẹn ó dùn rí lójú ó ti fani lójú mọ́ra. Wọ́n tí mo sọ pé rakíraki yẹn mo fi sọ pé nǹkan yẹn ọ̀dà mọ́. Ìṣẹ́jú mi lẹ́yìn bá máa ṣàlàyé lẹ́yìn níbù wọ́ọ̀dù kan náà ti fẹ́ kó lò. So bẹ́ẹ̀ lọ̀rọ̀ Bíbélì àti Kùránì ní tó jẹ́ yí ọmọ wà lára Al-Qur'an tí ó sì lè kú ń bẹ́ẹ̀ láyéláyé òun náà ni pé àjókòó ti pé Kùránì ò ní Yorùbá Kùránì ò ní English làwọn àfi ń jà fà rárá kálukú kọ́kọ́ gbalẹ̀ kí ó lọ ọjẹ́ ìyàjẹ̀yà wọ́n nà á wọ́n ti gbogbo ẹ̀ nígbà irun mọ́ torí kó lè bá àgbé èdè tọ́lọ́run fi sọ kalẹ̀ kádìkú ọmọ bàbá ìyẹn ni ò sí inú Bíbélì làdìkú fi bá. Kò sí pásọ̀ tó méde ebéru kò sí tọ́wọ́ sí mọ̀kọ́ bọ́ta kọ́ wa máa sọ. So àwa sọ ń pa pé a máa túmọ̀ jihad fi sabilillah gbólóhùn kan náà ní ìtura wọn lọ bá nílùú lábọ́ tó jẹ́ pé gbólóhùn táàlù náà ni pé ẹlòmíràn kọ̀ wọ́n pé mímọ̀ ná ṣùgbọ́n mímọ̀ náà ó ní túmọ̀ márùn-ún nínú Al-Qur'an Karim káwọn bá wàá rújọ́ lọ jìnnà. Ẹ jẹ́ akọ́lọ́ nù Suratul Baqara. A kàn mú àyà bíi márùn-ún wá àwọn sura bíi márùn-ún kọ̀ọ̀kan tó lọ ń sọ̀rọ̀ pàtàkì kánáwó ká tó lọ sínú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká tó wá sọ in tí ń kó bọ́pọ̀lọpọ̀ èèyàn lónìí tó jẹ́ pé tá a bá sọ́ra èèyàn ó déwájú Ọlọ́run kò ní bá ṣe kankan bẹ̀ lórí ọ̀rọ̀ pé a fẹ́ dá sí tọ́lọ́run. Ká sì fún alápòjúwe àwọn tànà bí wọ́n sì yàtọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn tànà máa kẹsàrí lọ́dọ̀ àwọn sàbẹ díẹ̀ ni ṣùgbọ́n àwọn tànà tí mo tún fẹ́ sọ wàláì gbogbo nǹkan làwọn bàbá wa tànà fi dáa jù á lọ jọ̀wọ́ àtòní lọ níbi nínà títọ́ Ọlọ́run wọ́n dáa jù á lọ níbi ìmánì wọ́n dáa jù á lọ ìbẹ̀rù Ọlọ́run wọ́n dáa jù á lọ. Ọlọ́run lọ́mọ ọdún tí wọ́n ti kọ́ mọ́sáàjì níta wà bẹ́ẹ̀ 1973 àbí àbá máa mẹ́gbọ́ 90 kí wọ́n kọ́ mọ́sáàjì 1973 ok ìlú rí báyìí ilé ìtún kéré nínú mi. ṣe bá tẹ̀ mọ̀ yìí pé àdúgbò challenge kì í ṣe àwọn àdúgbò ìpìlẹ̀ Ìbàdàn tí wọ́n sọ pé ọmọ abó ní ọmọ Ìbàdàn wọ́n máa béèrè pé ń bo lágbo léyìn ọmọ ọgbọ̀n ìdápọ̀ challenge ààbò ẹ̀rìn ni pé no fake ọmọ Ìbàdàn ni pé ọwọ́ láti Kwara tí wọ́n kàn wá gbọ́ sí àárín wo ní challenge ni so ṣùgbọ́n bóyá mo pò ní ọ̀nkankan ọmọ ìgbọ́ bàbá lọ́mọ Ìbàdàn bí kọ́dà pọ̀ dí kan family house ti àrùn bẹ̀rẹ̀ òpó kọ́mọdàpọ̀ tábà wá wọnú àwọn agbolé dàdàkọ bí oríta mẹ́rin ìdí kankankan tábà wọnú àwọn agbolé lọ ẹ wọlé tí àwọn bàbá yẹn kọ́ ilé kókó kò báyìí bí ojúlé mẹ́fà bíi ká ó lè jẹ́ gbọ́n àtàbúrò bíi mẹ́ta ní ẹ jáwó pọ̀ bí láwọn ká yẹn wọnú ara wọn tíṣà wọnú ara wọn tí ẹ kọ́ dìsíra wọn ò rí kọ́ lódìdí ẹ wá lọ wo mọ́sálásí tí wọ́n kọ́ ọ́ dáa jù nílé wọn lọ àwọn mọ́sálásí yẹn táìsì ọwọ́ àbẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ máa sì ní upstairs ni àwọn àbá yẹn pàtàkì àlìkè àmọ̀ ìjáyé lọ lónìí ẹ wá lọ Celebu Estate ẹ ra àwọn èèyàn tán lálẹ́ mọ́lẹ̀ wọ́n wàá filẹ̀ wọ́n ní community ló filẹ̀ yìí lẹ́ bá wa àwọn Saudi jẹ́ wà á kọ́ sáwọn àbáta náà sí bá wọn. àìròpẹ́ get point tí wọ́n sọ àwọn àtàyè ètò sí ẹni tí ilé olúyẹ̀lẹ̀ Estate àwọn bíi kọ́lé ńlá sí tẹ́ ra àwọn èèyàn tán lu Gerardi ń gẹ́tì náà parí mọ́sálásí. òun náà ní àfilẹ̀ lẹ́wọ̀n àní Alhaji Tẹnulé náà ni wọ́n filẹ̀ yìí lẹ̀ so àti ìròwó kẹ̀kẹ́ inú ọ̀run láti ń kírun àwọn bá tànà máa sí dáa ju lé wọn lọ àwọn àtònílé wa dáa ju mọ́sálásí lọ máa sí wá ń rárí àsìfilẹ̀ lẹ̀ àwọn àwòká àwọn wo ló fẹ́ gba bíṣẹ̀ bílẹ̀ bí gánà ní kí ilé Gerardi kíta ló nílé Alhaji kìíní kan kódà àwọn Amẹ́ríkà wọn wà ẹlẹ́ nǹkan Alhaji kìíní kan ilẹ̀ mosque wọn kọ́ wọn ní community ló ní ilé àwọn bàbá mọ́sálásí ni wọn kọ́
èyàn tó bá wọn táìsì àti ìgbà náà tí wọ́n ti ìbírú wa ẹ̀ tó sì tó wà nínú mọ́sálásí àwọn táìsì kò báyìí kó báyìí tí máa sì yẹn tó strong ìdí bẹ́ẹ̀ kódà má ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí inú àwọn agboolé tí mo sọ ọ̀sẹ̀ ni máa ń jẹ́ kẹ́sì tó lè rí ọ̀sẹ̀ nínú àwọn agboolé ọ̀nà ọ̀jìn níbo ni wọ́n ti rówó kọ́ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ agboolé tá à ń sọ iná ẹ̀nì ilé alábàárà ni tí wọn ò ní rẹ́tẹ́ kàn máa wo àmà lásán mọ́sálásí yìí sì ni mọ́sálásí alámọ̀kẹ́kẹ́ náà àwọn agboolé rí mọ́tò agboolé Ìbàdàn díẹ̀ àwọn mọ́sálásí yẹn wọ́n kọ́ wọn ó tún rẹ̀ àwọn àbá tó sì rí ọ̀rẹ́ lè tiẹ̀ eléyìí nǹkan tó bá wà sí kí sẹ́ bá àwọn tàná ṣe ń dá sí tọ́lọ́ làwọn tòní ṣe ń dá sí ṣé bá àwọn tàná ṣe ń dá sí làwọn tòní ṣe ń dá sí nínú Suratul Baqara Ọlọ́run bá àlékọ́lá ó pè wá lákèésí lórí ọ̀rọ̀ owó níná kí ló wí. Yā ayyuhalladhīna āmanū anfiqū mimmā razaqnākum min qabli an ya'tiya yawmun. Ọlọ́run ní torí àsìkò kan máa kálẹ̀ Yā ayyuhalladhīna āmanū. Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo. Anfiqū mimmā razaqnākum. Ọlọ́run ní ẹ máa ná mimmā razaqnākum inú nǹkan táwọn Ọlọ́run tá a ṣe fún yín. Min qabli an ya'tiya yawmun lā bay'un fīhi wa lā khullah. Kó tó di ọjọ́ kan tó jẹ́ wípé ẹ tètè ná láyé tẹ́ ẹ wà yìí o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ná láyé òun síbi tèmi tọ́lọ́run kó tó di ọjọ́ tó jẹ́ wípé kò ní sí transaction kò ní sí kátàkárà mo fẹ́ ra gbá mo fẹ́ rà wo lérè lẹ́yìn lálìkì àmọ́ ọ̀rẹ́ ayò mi kan lélẹ̀ kò sí lálìkì àmọ́ wàlá ṣàfà kò sí pé ẹ lágbájá ní ó sì pẹ̀lú kíní kan ní ó ṣe ìǹtẹ́ ẹ bá ṣe láyé yẹn lẹ́ẹ̀lọ́ bá lálìkì àmọ́ ẹ ná kó tó dijọ́ náà o. Ọlọ́run ni wal-kāfirūna humu-ẓ-ẓālimun. Ọlọ́run ní sẹ́ ra àwọn kèfèrí humu-ẓ-ẓālimūna àwọn ni wọ́n ṣàbòsí jù àwọn ni wọ́n ṣàbòsí ara wọn nítorí pé kèfèrí ti gbà wípé kọ̀sálíkì àmọ́ àwọn ń lo ayé lọ àwọn mùsùlùmí náà wọ́n á lo ayé bí ayé kèfèrí lónìí. Wàláì mùsùlùmí ló lọ mo tó fọ́ lọ́n sẹlẹ́rì ṣùgbọ́n náà pa wá pọ̀ ni. àwọn olówó wa ń bẹ̀ ẹ lọ́ọ́ wọ ọ̀gọ̀rọ̀ àwọn tí ń náwó fáwọn olórin mùsùlùmí ni ẹ̀nà mùsùlùmí ni wọ́n àwọn èèyàn náwó fáwọn ẹ wo àwọn táwọn gómìnà àwọn gbá àwọn àwo tí wọ́n bá fẹ́ gbé mọ́tò fáàfáà láwọn àfáà pé wọ́n bá tiẹ̀ ní rọ́mọdán lẹ́tọ́ wọ́n fẹ́ gbé mọ́tò fún ẹnìkan o àbí àwọn gómìnà fẹ́ ra mọ́tò fáàfáà kan o tẹ́ bá wo mọ́tò yẹn ẹ lọ kọ̀ǹpíà rẹ̀ sí mọ́tò tí wọ́n ó gbé fọ́mọ olórin kò ní súnmọ́ rárá. mọ́tò tó bá wọ́n tẹ́ wá gbé fàfà gbé mọ́tò 6 million fún. mo sì mọ gómìnà tó gbé mọ́tò 58 million 60 million fọ́mọ olórin. báyìí sì dojúrú náà torí pé àwa ń lo ayé àwọn tí ò yẹ káwọn èèyàn náwó sí ní ẹ náwó sí ṣùgbọ́n pọ́blẹ́mù tá a ní ni pé àwọn àáfàá gangan fúnra wọn ní ẹ náwó fáwọn olórin ní ìsìn. bẹ́ẹ̀ni wọn kò gbòó jáde. fúnra àáfàá ní náwó fún lórin báyìí sówó nù fúnra àáfàá lóde tí wọ́n máa lù lọ́wọ́ ẹ̀ tí kálukọ́ máa jó tí báwọn bá tàná sí rí nù. wọ́n tún máa pósìtì. wọ́n tún wá ń pósìtì sórí Facebook kẹ́ máa wo ibi tí ọmọ mùsùlùmí ti nídìí bùkátà tí ìsìlámù ti nídìí bùkátà tó pọ̀ àáfàá náà tó ń ná pásù owó lójú agbo kódò olórin náà tó ń kí àáfàá àwọn sọ káwọn mùsùlùmí àlò lọ wàlẹ́ àlò lọ ẹ sọ Christian mélòó lẹ́ ń bá níwájú àwọn onífújì ẹ sọ àwọn ọmọ ibi tí wọ́n mú wọn lọ ìkànnì àwọn àfáà wa ọ̀rọ̀ tí wọ́n sọ ti pẹ́ wọ́n lẹ́ àwọn nígbà wọn kọ́ mọ́sálásí ilé wọn gẹ́gẹ́ so ọdún náà 500 naira lẹ́ tó bá ṣe bírí so pé máa ń gbà owó ojúmọ́ wọ́n wá ní àwọn ti kówó fún bíríkìlà wá háwó fáwọn tí wọ́n bá ṣiṣẹ́ wọ́n wá fún obìnrin yẹn lówó Christian ní ó wá ṣe bírí so pé lọ́dọ̀ bíríkìlà bẹ́ẹ̀ sọ wá fún ní 500 naira ó wá yọ 50 naira lẹ̀ ó ní ti Olúwa ni inú iṣẹ́ rẹ̀ ojúmọ́ wọ́n náà wá dúró ẹ̀ kí tolúwa ni bírí sókè so ó tún yọ ìdá mẹ́wàá inú bírí sókè hàn ẹ wá já wá wò lọ tó bá yàtọ̀ sí àdúgbò orú ẹ̀yin olówó báyìí ní challenge tọ́jà yìí pé mọ̀ pé fíṣẹ̀ bí ìlà ìyẹn inshallah lójoojúmọ́ ẹ̀kọ́ máa wọ 10,000 naira
So àwọn ilé wọn fẹ́ ta wọn sí láti àtìlé ààrí 22 million ààrí 1 million ààrí 2 million lájọ àjọ ẹ̀dá rẹ̀. mástá wà ń bẹ̀ àwọn múlé wọn fẹ́ ta òun àti ilé papọ̀ àti ilé 22 million ààrí 2 million láti jọ àti ń bọ̀ àti ẹ̀ tí gba 1.5. àti wọn gba bísẹ̀ bílẹ̀ fún àti ìgbà 1.5 iná lè dáwà lẹ́nu ọjọ́ èmi rò káìmọ̀ pa bí 2,000 30,000 láràárọ̀ ni ṣébi tí a ti ń gba owó pé wọn ni a fẹ́ tẹ̀sí wọn kí tó bá ilé bọ́ sọ́wọ́ àwọn ẹlòmíì tí èsè mùsùlùmí kódà inú wọn ó dùn láti tètè ra kí wọ́n sọ àyè ọlọ́run níjó rí bẹ́ẹ̀ láyé ẹ̀wọ̀n ọlọ́run ọba ni mọ́lẹ̀ dẹ́ tí ọba ara ni pẹ̀lú ògbó ọlọ́run àyè yóò ní dáyé tí wọ́n ti máa láago ní idin láìlè wádìí lè kọ́ ha so 22 million kódà tí mùsùlùmí lè rà tó yẹ kí yóò ra àwọn àti ilé yóò fi mọ́síláṣí ilẹ̀ so ilé yẹn yóò máa fi ṣe bísínẹ́sì yóò máa gbowó rẹ̀ lọ yóò máa gba rẹ́ńtéjì lórí rẹ̀ kì í ṣe pé ó wù láti máa ṣe rẹ́ńtéjì ṣùgbọ́n láti lè fi secure ilé ọlọ́run ẹ̀wọ̀n nǹkan kí èèyàn wá rúbírí sọ pé kó sì yọ pé 50 naira tó ló wà ní ṣé ẹni tí wọn dà fíṣẹ̀ bí lè láì ní mọ́sálásí tó dá mi lójú pé jímọ̀ tí wọ́n bá ń pa 5,000 naira lọ́sẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ yìí tí wọ́n gbé fíṣẹ̀ bí láì tí wọ́n pa 5,000 naira ó yẹ kí èèyàn lọ máa kí máa mú bẹ́ẹ̀ o lọ́sọ̀ọ̀sẹ̀ pé ìmáàmù ẹ̀ try so pé 5,000 naira ṣébi tí wọn ò ti pa 5,000 fún mọ́sálásí gẹ́gẹ́ tó jẹ́ pé owó mọ́sálásí ẹ má jẹ́ ń tẹ̀yìn 98% lọ dájú pé ní mọ́sálásí o àwọn owó fíṣẹ̀ bí lè láì bẹ̀ tọ́lọ́n tí ẹ fẹ́ fi ṣe ní ẹ fẹ́ fi ṣe kì í ṣe owó tí ẹnì kankan máa ń mú àwọn mùsùlùmí máa gbọ́n bàjẹ́ àwọn mùsùlùmí máa gbọ́n gan àwọn èèyàn máa ń fojú ẹlòmíì orí ìrún tí máa ń fojú sí owó fíṣẹ̀ bí láì Allah akbar yóò mọ ètò jẹ January láti náírà náà bẹ́ẹ̀ ni wọ́n á ń retí kí máa kéde ní àárọ̀ ọjọ́ kejì pé gbogbo ó ta nílẹ̀ ọjọ́ 9,000 kìíní kan yóò ní no tẹ́ bá calculate kíní bíi sẹ́mọ̀ pé so àwọn tó gbọ́ ọ̀rọ̀ sáà ní Islam kò so mú bọ̀ bẹ́ẹ̀ so david kani kò sọ pé olùjókòó tì so tó bá jẹ́ pé tọ́lọ́n gẹ́gẹ́ tó jẹ́ pé ìdí tọ́lọ́n ní lọ ààrí 5,000 naira pa lọ́sẹ̀ sẹ́bẹ̀ ni wọ́n ti rántí ìmáàmù tí ń kírun ni wọ́n ti rántí pé àwọn àfáà mọ́sálásí ní ẹgbà àbí sẹ́yìn kó owó tẹ́ wọ́n sà fún mọ́mọ́ àti mọ̀kí mọ́mù lónìí owó tẹ́ wọ́n àfáà lónìí so mọ́sálásí gẹ́gẹ́ yìí tó ń gẹ́gẹ́ tó jẹ́ pé dàrẹ́tì ni kèrò owó síbẹ̀ làáfáà tó ti rówó wàláhì nǹkan ṣe Islam tàbí nǹkan ṣe àwọn mùsùlùmí kò lè ṣe Islam àwọn mùsùlùmí ní nǹkan ṣe ọlọ́ni wal kafiruna humu zalimun tẹ́ bá wá lọ wo àwọn mùsùlùmí wa bí wọ́n ṣe ń ju pásò owó báyìí níwájú olórin níwájú ogbẹ̀ tí a sì ń jẹ Islam láwọn agbègbè ibi táwọn èèyàn ti lè ní ìdí ẹ̀ àwọn ọmọ tí wọ́n ń bun olórin ní mọ́tò 20 million 30 million so àwọn àfáà wèrè náà ẹ̀yin náà ti wá lọ kọ́ sí gbogbo àwọn àfáà tí a dó ń fújì tà àti a dó ń fújì ayé àkọ́kọ́ nù ayé ẹlẹ́ẹ̀kejì wà máa anfaqtum min nafaqatin aw nadartum min nadrin fa inna Allaha ya'lamuhu وما للظالمين من أنصار. Sọ́ọ̀tù Bákọ́rà 275 ọmọ bẹ́ẹ̀ lọ. Nínú Sọ́ọ̀tù Bákọ́rà 275. So, mo fẹ́ káwọn máa mú ní. الذين يأكلون الربا. 75 náà. 74 àbí. الذين ينفقون أموالهم بالليل والنهار. Ọlọ́run ní sí aláwọ̀ tí ẹ náwó wọn lọ́sàn-án lóru. سرا وعلانية. Sirron wọ́n ń nà ní kọ̀kọ̀, وعلانية wọ́n ń nà ní gbangba. Ṣé ẹ rí nínú tí ò ní jẹ́ kéèyàn ò jèrè owó níná? Wàláhì ríyà wà ń bẹ̀. Àwọn ẹni àná wọ́n máa ń sá fún sí àárí mi. Ṣé wàá ráyé tá a wà yìí téèyàn ọba ṣọ́ra èèyàn padà díwájú Ọlọ́run yóò sì bá rẹ̀ ń kolobo tí wọ́n ní à ó ti fi gbogbo ṣe lórí ẹ̀ta káàtì torí kíni torí social media yìí torí social media yìí ẹnu ọ̀fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ọ̀rẹ́ ké ó ní ó gà afọ́n ní 5,000 naira àwọn ní kìnníkan èmi mọ̀ fún ní kìnníkan so pọ́pọ́sì kíni ẹlòmíì bí ń wẹ̀ lọ àwọn ti ń wẹ̀ báyìí o so àwọn làwọn ti ń wẹ̀ o
àti ń jẹ pákó àti tẹ́lá mọ̀ pé wọ́n lọ pọ́pọ́sì kíni tẹ́ bá sì lọ wo ọ̀dọ̀ àwọn àfáà jẹgúdújẹrá àwọn àfáà oníbìdí àwọn àfáà ẹlẹ́bọ̀ nǹkan ọ̀dọ̀ wọn ló kún sí jù torí pé àwọn gẹ́rẹ́ ti mọ̀ pé kò sálíkì àmọ́ kò sì bẹ̀rù Ọlọ́run fún ẹ kò sì bẹ̀rù Ọlọ́run kẹ́kẹ́ fún ẹ náà kẹ́kẹ́ àmọ́ sí bá kẹ́kẹ́ máa kọjá pé gbogbo nǹkan ẹ padà déwájú Ọlọ́run aláníyàtọ̀ Ọlọ́run sọ kì í ṣe irú torí Facebook ní ẹ sọ aláníyàtàn bóyá ní ìsìn ọjọ́ sọ pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ adájọ́ lọ ìmáàmù gbé wá ní gbangba ànábì náà ń ṣe sallallahu alaihi wasallam. àwọn sọ́ọ́bà wọn bá nàbí nkọ́rọ̀ ànábì àti máa kókó nǹkan kó ogun táwọn lọ ìkíni kálukú fẹ́ filẹ̀ ẹ̀rí pé lẹ́yìn ti di aláníyàtàn wọ́n pèpè gbangba ní èmi ò fi nǹkan báyìí lẹ̀ èmi ò fi nǹkan báyìí lẹ̀ wọ́n ná ti gbangba báwọn kì í ṣe ìtúwọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ná tó ní ń tọ́sẹ̀ rẹ̀ bá ń káwọn èèyàn jọ kí ó tó lè ṣe lábẹ́rẹ́ láwọn tí ò ní ṣe àwọn náà láwọn charity wẹrẹ kéékèèké kẹta ń ṣe kì í ṣe àìgbé sórí Facebook ni àìgbé sórí Facebook ni tàbá rìkọ́dù ẹ̀ báyìí asẹ́ndì ẹ̀sẹ̀ ń tọ́ bẹ́ẹ̀ wà ń sẹ́ni mo máa ń sọ pé àwọn tọ́lọ̀ ń yàn tèmi àwọn bí kálukú bá àfàkù kan bá ṣe náà làwọn tọ́lọ̀ ń yàn ti ṣe rí tó ẹlòmíì àwọn tí ó wulẹ̀ bá ṣe olórí rẹ̀ jẹ́ náà ní gbé kínní alájí kìíní kan ló ní káàsì kìíní kan alájí kìíní kan ló ní káàsì báyìí o ṣé tí wọn ti dà pẹ sáwọn èèyàn mọ ṣé torí káwọn èèyàn lè bá àwọn ló fi ń ṣe bí iṣẹ́ bá ṣe wà nípamọ́ síbẹ̀ ni ó ṣe játẹwọ́ bá sì wájú Ọlọ́run torí pé àlìjẹ̀nnà náà tó fẹ́ lọ́n fẹ́ fún wa ojú òrí etí ọ̀gbọ́ àwọn àǹfààní wọn náà gbọ́dọ̀ ní sí olóore táwọn ẹ̀dọ́ òní bọ́ ọmọ sí láti lè bá àfihàn àlìjẹ̀nnà náà tó jẹ́ pé ojú kankan ò rí rí etí kankan ọ̀gbọ́rú ẹ̀rí kò lè wá síyàn rórì ẹ̀gbọ́n tánàbí sọ ní nígbà tí ń ka ìran àwọn méje kan tọ́lọ́run ó fi sábẹ́ ìbòjì Ọlọ́run níjọ́ tí ò ní sí bòjì kankan àfi bòjì Ọlọ́run mọ́ inú rẹ̀ náà ni pé wàrọ̀ jùlọ àtọmọnìyàn kan nínú àdìsí àbí ọ̀rẹ́rọ̀ tasọ́dàkọ̀ bí sọ̀dàkọ́tìn ó ṣe sàárà kan fàáfàá ọwọ́ àfipamọ́ hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu débi pé ọwọ́ òsì rẹ̀ kọ̀ mọ́ ń tọ́wọ́ ọ̀tún rẹ̀ ná kí o sáà sọ fẹ́ fún mi ní ìkànnì tí wọ́n rà fa ìdí àfisí mi lápò fún ìkáwọn ọmọ ọlọ́mọ nífẹ̀ẹ́ rórí bẹ́ẹ̀ tí lè gún òní wọ̀ ẹ̀gbọ́n tó máa ń jẹ́ sọ́nù bá kọ́ra ọlọ́ni látúbùtì lù sọ́dà kọ́ ti kún bìlì máa ń nì wọlé ádà sàárà tẹ́ ẹ bá ṣe ẹ má fi lè gún bàjẹ́ ẹ má fi sùtá bàjẹ́ lẹ́yìn ìgbà náà ẹ má sì lè gún pé sáà kọ́la kọ́lé fún ọ sáà kọ́la ra mọ́tò fún ọ sáà kọ́la síbẹ̀ ọ sọ òṣìṣẹ́ àbí tó bá jẹ́ ìrẹ̀kẹ́ mọ́ ọlọ́run ní o ṣé nítorí kún lè bá a sọ wọ́n dẹ̀ ti sọ máa lọ òní àkàtọ́ gbàmà tàwa fún ẹnìkan tá a ṣe fídíò rẹ̀ báyìí bóyá sẹ́ndì ẹ̀sẹ̀ tó wà ń lóyìnbó pé òun olórí WhatsApp rẹ̀ kó lè bá a mọ̀ pé a ti bọ́ ọ̀sẹ̀ tó ní kásẹ̀ o. tó bá yàtọ̀ sọ̀rọ̀ zakat táwọn ẹ̀ka bá ní àwọn fẹ́ yọ zakat tọ́jú àwọn group of people kan àwọn fẹ́ káwọn olówó yòókù náà máa yọrú ẹ̀ pépé sàká láti lè bá a fi sàwọn èèyàn lójú kòkòrò. So Ọlọ́run bá ní kọlá ní àwọn tí ń ná owó wọn náà sáàtòrú Ọlọ́run ní ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run wàláhì kò sí payà fún ẹ ṣe rí wàláhì kọ́nà nǹkan sànù wa Ọlọ́run ṣàdéhùn èṣù náà ṣàdéhùn àwọn èèyàn ò sì gbọ́tọ̀ Ọlọ́run wọ́n sì gbọ́tẹ̀ èṣù èṣù ni máa ń dẹ́rù òsì ìbáyàn ash-shaytanu ya'idukumul faqr Ọlọ́run ní èṣù ni máa ń dẹ́rù pé tọba mọ̀ náwó ọmọdé lò sí ṣùgbọ́n ní Ọlọ́run mo ń ṣàdéhùn wípé ẹ̀nà kò ní tán àwọn èèyàn tí ń bọ́ lọ́hùn ṣòwò lánàá wàláhì wọ́n jèrè rẹ̀ wọn ò sì kábàámọ̀ rẹ̀ ẹ sì lọ wo gbogbo wàhálà tẹ́ ẹ bá ṣe fáyé gbogbo ń tẹ́ ẹ rí kẹ́ ẹ kójọ nú ayé ń tẹ́ ẹ bá ṣe fọ́lọ́ nìkan náà ní ọ̀sẹ̀ kúlẹ̀ yìí ikú yín tí ò ní jórí ibú fún yín bódà bẹ́ẹ̀ kọ́lé tẹ́ ẹ ra mọ́tò tẹ́ ẹ bá tọ́mọ dáadáa ọ̀nà tí wọ́n padà gbà ló gan lẹ́yìn yín ó lè jẹ́ ní tí ọmọ fàyà fún yín nù sáré àríṣe kọ́lá ní ìsìn bàbá wọn ń tọ́ sẹ́kù fún bàbá wọn òun náà ni gbogbo dáadáa tí wọ́n dá sí níbi tọ́lọ̀ gbogbo dáadáa sí dá sí níbi tọ́lọ̀ tó jẹ́ pé ààyè wọn àti ìrí dídì sìn wọn àwọn àbá jókòó tí èèyàn kan bá ti ń bọ̀ rọ̀mọ́dọ́ ní tó ń bọ̀ kò sínú àwọn àbá tó máa rí sí kọ́lá tí ẹmọ ká tí máa ń kó tí wọn ò ní ṣe hùn pé ààrẹ mọ́tò rántí pé láìsí inú tẹ̀wọ̀n tí mo gbọ́
wọ́n ti ta property wọn rí lóyún dédé ru àsìkò nígbà Ramadan ń bọ̀ báyìí wípé kò mọ̀ sí nǹkan lẹ̀ sáwà ní rí nǹkan náà sáwà ní fáwọn yẹn ní nǹkan ẹ lọ́ bá ń talé mi báyìí ẹ talé epo báyìí ẹ ta nǹkan báyìí káfíńà yìí ìrún náà nǹkan ní Ramadan kì í sì ṣe gbàtàrí sí kọ́lá ló lọ ní tó náwó. Alhaji Isa wọ́n ní àwọn jọ kọ́sẹ́ lógún pani pé ńgbà tó àwọn owó wà lọ́mọ ẹsẹ́ láríṣe kọ́lá tí ń kọ́sẹ́ lọ́wọ́ ọmọ ẹsẹ́ èyí alẹ́ ló lọ́kọ́ lọ́mọ kọ́sẹ́ káwọn sọ pé àbíṣẹ́ wọn bí owó máa ní tó bá rí ọmọ ẹsẹ́ ẹgbẹ́ rẹ̀ tó bá jókòó báyìí tí ọjọ́ máa ṣẹ́ yáwọn sọ pé ò tí ì jẹun o tẹ́ǹkà òun ti yàgò òyì tí ì jẹun yóò ní ìyá oníkíní kan yóò àgbáwọn oúnjẹ pé ìmọ̀ fún irú ẹ̀jẹ̀ bá ń fún lóúnjẹ kí máa ń gbáwọn ìlàyé ọmọ ẹsẹ́ rẹ̀ fún yẹn ni kí nígbà tó dàgbà tó ló lọ ìlójà àná wà lẹ́mìí rẹ̀ wọn èkó àánú àdámọ́ ni kètí ní tí ewu ilẹ̀ dé káró níyàn mọ́sálásí àríṣekọ́lá náà níbi tó wà gbogbo ọjọ́ máa ń kírun bẹ̀ ládàá ń lọ bèrè ẹni tó bá bọ́lọ̀ ń ṣòwò Ọlọ́run ní ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ wọn lọ àmọ́ túmọ̀ ẹ̀san yẹn bóyá kí n gbé ọ padà sínú bá kọ́ra mọ́ wulẹ̀ ká tọ́lásìkò ti lọ Ọlọ́run ní mathalul ladina yunfikuna amwalahum fi sabilillah ẹ jẹ́ ń fún lápòjúwe àwọn tí ń ná owó wọn sójú ọ̀nà àtọ̀lọ́ kamathali habbatin ọ̀dà bígbà téèyàn bá ná wallahi mo fọlọ́n sẹ́lẹ̀ kò tí ì sí bísínẹ́sì kan láyé téèyàn lè ṣe láyé tó lè tó bísínẹ́sì kéèyàn bọ́lọ̀ ń ṣòwò Ọlọ́run ní àpòjúwe owó tẹ ẹ nọ́dà bígbà téèyàn lọ gbin oró àgbàdo kan báyìí oró àgbàdo tẹ ẹ ti bọ́lẹ̀ yọ wà á yọ jáde yọ odidi àgbàdo kan jáde báyìí inú àgbàdo kan á wà á rí sírí méje àgbàdo erin kọ̀ọ̀kan níbi erin kọ̀ọ̀kan yẹn wá ní àwa ń rí 100 hóró àgbàdo ẹyọ kan lẹ́sìn ti bọ́lẹ̀ ẹ̀wọ̀n tèmi Ọlọ́run fi mú jáde Ọlọ́run ní ìtura ẹni pé tẹ́ ẹ bá lẹ́yọ kan sẹ́wọ̀n pé àgbàdo tá à ń gbìn kò lè yọ méje ẹyọ kan ò lè yọ méje ṣùgbọ́n fi ṣàpèjúwe pé bí mi Ọlọ́run ti fẹ́ fún yín ládàá ìtẹ́ ẹ ná sójú ọ̀nà tèmi Ọlọ́run ẹyọ kan tẹ́ ẹ ná 700 ní ládàá rẹ ti bẹ̀rẹ̀ wallahu yudaifu liman yasha tó bá tó wá wù mí máa tó máa dọ́gbò oore o fẹ́ni tó bá wù mí pẹ̀lú àníyàn rẹ̀ àti pé bóun ló ti ṣe tí ó bá yé wa Ànábì wa sallallahu alaihi wasallam nígbà tá Ànábì dé Madina àwọn ará Madina ń sọ́fà fún mi irú àwọn wáàsí báyìí wáàsí tó gbọ́dọ̀ gba àsìkò téèyàn ọ̀rọ̀ ayé bíi 3 hours tá a sọ àwọn ọ̀nà ojú iṣẹ́ olóore téèyàn lè náwó sí tó jẹ́ pé ó ní gbogbo tí kálukú ń lé káàkiri yìí wàláì ọ̀nà àti wàlìjẹ́ náà rọrùn pọ̀ kọ́lọ̀ mọ́ yòówó lẹ̀ náà rọ wa tọ́wọ́ wá fún wa kò sí wọlé tó ṣé Adam wọ́n ní àwọn òòlò lọ ṣùgbọ́n tọ́lọ̀ ń fún wa ìlànà náà ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ̀ tó wá fún wa nú owó náà tó wá ń nẹ̀yìn olówó wá ń sáhún so àná mímọ̀ àtúwá tí ọ̀rẹ́ àwọn tó ń ná mímọ̀ àwọn ọ̀rá aṣọ lọ́wọ́ ṣùgbọ́n àwọn bàtà ọ̀rọ̀ tó wá fún àwọn bọ́lọ̀ ti ṣe ni wípé bọ́lọ̀ ti ṣayé tẹ́ ẹ rí owó kìí sábà pí ọ̀tàn tọ́wọ́n bá fún yàn lówó owó ò lè pí ọ̀tàn yóò ní àwọn bí àràmù kéékèèké kan nú tí ó rọra bí kápárọ̀ kásì kìíní kan àwọn owó ò ní so èyí tí ó máa ṣe àfọ̀mọ́ owó òun náà ní kọ́ ọ náà síbi ìtọ́lọ̀ ìdínú tá a fún èyí fi bẹ lọ́n kọ́lọ̀ ń ṣe ń lólówó bíbú àṣírí làáfà gbọ́dọ̀ máa bẹ lọ́n nítorí pé tí owó bá kún bá àfà ẹ má jẹ́ ń tàyín ó ṣeé ṣe kọ́gbàlì kí á má rẹ̀ lẹ̀ because owó ọmọ nánìmọ̀ rẹ̀ àwọn olówó kan ní àwọn sponsor tiẹ̀ báwọn bá tàná ṣe sáyé nù bá nàbí náà ṣe sáyé nù sallallahu alaihi wasallam tó náà bá tó lóò fẹ́ torí bọ bí ayé ń lọ yóò gba mímọ̀ ẹlẹ́ láwọn abala kan bọ́lá wọn ṣe sáyé nù àwọn àfọ ọmọ nánìmọ̀ tiwọn àwọn olówó torí pé ọ̀rọ̀ àfáà ni wọ́n pè ọ̀yá ẹ lọ gbé sàkà fún ẹ lọ gbégbá fún ẹ máa sẹ́ndì iye báyìí bí ẹ ṣe ṣe ń lẹ̀ lárúbáwá nù gbogbo ń tà ń sọ pé àwọn àfáà wa ń ṣe ń bì tí ọ̀dà ìlú yìí náà kún náà díẹ̀ náà àwọn àjẹmọ́ náà sì sọ̀pọ̀lọpọ̀ máàmù dẹ̀ hànà ẹ̀yin lẹ́fẹ́ kí máàmù ọmọ sòdodo ẹ béèrè ń jò lẹ́sí dáadáa sí kò ṣẹlẹ̀ bá ń lé Haúsá táàfà bá kéw tó bá ní mo máa sí báyìí ń jẹ́ ń lọ ni gbogbo àfọ́tọ̀ wà mẹ́ ń jẹ́ ń lọ ni gbogbo àwọn tí wọ́n iṣẹ́ tí wọ́n ti iṣẹ́ ní ẹ̀ máa ń lọ pọ́ṣẹ̀ tí wọ́n lẹ̀ kódà ẹlòmíì kan tó bẹ̀ lé wọn kí máàmù sáà rí nǹkan mẹ́wọ̀n ustaz
àwàlẹ́ àwọn èèyàn mọ fọlọ́n ṣe Ìbàdàn ti ẹ̀ worst àánú Ọlọ́run là ń jẹ àwọn tó lọ kó yàn bá dé wọ́n dájú àwọn ọ̀dájú abiyamọ lọ́pọ̀ jù má dẹ̀ yìí òrìbá ń lẹ́kọ̀ọ́ náà àwọn brothers èkó ń ṣe dáadáa sáwọn àfa lóògùn state wọ́n ń ṣe dáadáa sẹ́ẹ̀rí Ìbàdàn yìí tẹ́ bá ń gbọ́ ilé òkó àṣálẹ̀ gidi àwọn èèyàn ọba ń gbọ́ kálá ni wọ́n kálá gidi ni o Ọlọ́run ní ká ṣàánú wa o wàláì alẹ́nu mi ò tún máa Ìbàdàn láti rí táwọn yóò tún máa bá wà bá pọ̀nwó ní òde tí a bá tún lọ àwọn kẹ ẹ̀fún àbá kìíní kan náà àbá tuntun àwọn bá wọn pè wọ́n kọ sílẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un. So ohun wo nìyẹn bẹ́ẹ̀ ṣe tí ó fi £1 sí tí ó wà jẹ́ 700 naira Ọlọ́ni wallahu yudaifu liman yasha tó bá tún wù máa tó dọ́gbù rẹ̀ Usman ibn Affan ànábì kó dádúgbò ibi tí wọ́n lọ́nu nígbà táwọn èèyàn dé Mẹ́dínà àdúgbò bí táwọn sàbí kan wá wà ìyà omi ń jẹ wọn ibi tí wọ́n ti wá lọ pọnmi ọ̀dọ̀ Yẹ̀húdí ni Yẹ̀húdí sì ń ta omi ni kódà nínú sàárà tó lágbára jù òun ni kéèyàn máa ṣe sàárà omi àwọn àfáà ní téèyàn ọba fẹ́ wọná Ọlọ́run tó fẹ́ kọ́ lọ́wọ́ fi ń sálì jẹ náà nínú sàárà tí ó máa ṣe oríṣiríṣi ọ̀nà lèèyàn gbọ́ àlìjẹ náà àwọn àdìsí pọ̀ o ṣùgbọ́n wọ́n nítorí pé ìyà ìntọ́ máa ń ná kọ́kọ́ ń pariwo nígbà àwọn gbọ́ àánú náà an àfihàn alayna lima omi o omi lọmọ náà máa pariwo tí a pè ní àwẹ̀ náà omi náà ni nígbà yẹn máa ń mẹ́ta tára balẹ̀ ni ó tó máa rántí pé ẹ̀dá kùkú láwa jẹ báyìí náà so but omi ní èmi ò rẹ́ tí ọkọ sáré sọ pé ìsinú tó ẹjẹ máa jàmọ́lá ara o yóò kọ́ ṣe step down omi bó ṣe ọ̀sán gbogbo ẹ̀ náà ọ̀ndà omi náà ni so àwọn ọmọ náà tí wọ́n máa pariwo afdọ́lù sọ́dákọ̀ alimán omi ni so omi níwọ̀n àwọn èèyàn wá ń sọ́fà yìí rárìn káàkiri gbogbo ẹ̀ wọ́n tó wá ń ta omi àwọn mùsùlùmí ànábì wa ní ta ló lè ṣàánú àwọn ẹni báyìí tí ó yọ wọn kò bí wà láti ẹwà tọ́lọ̀ ó sì fún lálìjẹ náà ṣùgbọ́n yáwù dínlẹ̀ owó rẹ̀ nídìí àlìjẹ náà ọmọ ọlọ́mọ kò ní owó dọ̀ jàre ni bùsùmọ́nù sí lọ bá nu Usmanu kẹ́ gbọ́ tánà bí sọ Usmanu bá lọ bá pé mo fẹ́ ra kànga rẹ̀ tó lè ta kànga fún mi inú Yahudi ti wá dùn pé Usmanu olówó lálọ́wọ́ bá yẹn bí kí wọ́n láàrẹ wọlé ẹnìkan wá lánàá ààrẹ sí kọ́lá aláwo ẹ̀hún ń tààrẹ gẹ́gọ́ mọ̀ sọ yí pé Ọlọ́run ọ̀yà tí ìran mi sí ọ ni o wàláhì àmísì àrísíkọ́lá àmísì àrísíkọ́lá Islam mi ṣe o kọ́lọ̀ kọ́ wá ní mójúkò láì fi wọn wú tí wọ́n kó sí bàbá yẹn try kódà inú àwọn tó sì try náà ni bàbá láì ní wọ́n wà bó ti jẹ́ pé tí n bá rà àwọn tó máa ọmọ torí pé gbogbo ọmọ bàbá láì ní òun ni wọ́n yáre wọn náwó Ọlọ́run sì ní kọjọ lára àwọn ọmọ ṣùgbọ́n mẹ́sì yáre yẹn challenges inú ẹni tó bá lè bá ń gébẹ̀ kọ́ bá ń sẹ́ndì ẹ̀ sí wọn bí wọ́n sì yáre wọn bí a ṣe yarí wọn kún ọjọ́ mọ́sálásí ọbáwálá ní ohun wàláì ó yẹ kí wọ́n tún ṣe kí wọ́n fi gbókọ̀ àbáǹga torí pé inú olówó tí Ìbàdàn ò lè gbàgbé láyé nílá ni wọ́n wà àwọn eléyàn ọmọlà tó wókọ nípa pé wọ́n ná síbi ẹ̀sìn náà wọ́n ná síbi ayé náà o ṣùgbọ́n wọ́n ná bí ẹ̀sìn ibi táyé tí a ná sí kọlọ̀ọ̀bá ni mo dúkọ̀ láì fi wá ló jẹ́ pé kò sí gbogbo oore téèyàn lè ṣe ẹwà wo nǹkan tá à ń ṣe ibi tí mo ń lọ ni ó kò sí mọ̀ọ́mọ̀ mi ọ̀rọ̀ kankan padà kò sí gbogbo ohun tó o lè ṣe láyè tó o bá ṣe fáyé wàláhì ò lè jèrè bọ ọbẹ̀ lẹ́yìn ìgbà náà gbogbo àwọn tí bàbá wa lá ní wọn náwó fún tọ́jẹ́ táyé ọyẹ ẹ̀sọ́ tí ń rántí wọn gbogbo àwọn olórin tí wọn ò tí ì kú táwọn èèyàn ò ti kì í mọ́ ṣébí iná tó ń dá kọ́ wọn ṣébí inú ìsìláàmù sẹ́mi gbowó wọn rí ni ṣùgbọ́n tí ẹ ń ṣe fẹ́sìn láàrin tó bẹ̀ pé ń tọ́ ọba ṣe fọ́lọ́run bí ṣe ń wà lọ́dọ̀ àwọn ẹ̀dá lọ tá à ń dá parí sí kọ́lá à ń dákọ kíní kẹ̀kẹ́ nǹkan bí ó ṣe wà lọ́dọ̀ Ọlọ́run náà lọ náà nù gbogbo wàhálà téèyàn bá ṣe fáyé táyé ọ̀bà tó rántí rẹ̀ wọ́n lè ní lágbájá ńgbà tí ń bẹ láyé ọjà wèrè ń bí owó níná fáwọn àṣà ìdè ẹ̀mọ̀ gbọ́ sí nǹkan rẹ̀ kí wọ́n lè yẹn ya wèrè ṣé nígbà tá a fẹ́ kí o gbọ́ àwọn àdìsí kọ́lá ní sáàfì nǹkan kúkú kí ròyìn wọn pé wọ́n ya wèrè ń bí owó níná rárá à ń sọ dáadáa tí wọ́n ṣe ó fi hàn pé wàhálà gbogbo ògbẹ́ tí ìbá gbé ẹwà àwọn àbá owó lọ́wọ́ tẹ́lẹ̀ mi ò bá fẹ́ rántí wọn yóò ní Awólọ́wọ̀ àwọn eléyìí ya wèrè bí ó ṣe ní sí nǹkan rẹ̀ nù àwọn àgbàkó olóṣèlú nù ọpọlọ búńbẹ lórí wa
adákùn táwọn bá fẹ́ rántí àwọn àfa wa àbáwá kìnìkan àbáwá gbá àwọn tí wọ́n tẹ̀sìn lẹ́sìn nítorí pé ìgbésí ayé tiwọn wọ́n ṣe fọ́lọ́ bá a ṣe fi rántí wọn nù àwọn tó bá wá dẹ̀ sórí wọn náà tó ń dààmú bí ayé ní ìṣòro tó ń náà bí wọ́n ṣe máa rántí rẹ ni wọ́n máa sọ pé bí wọ́n ní wèrè ní ọ lẹ́yìn ikú rẹ pé aláàjì ìyá wèrè gángan ń bẹ láyé o. ẹni wa lọ ra kànga Usman ra Yahudi wa gbowó lé dọ́bù owó ó ti wò pé Usman náà fi ṣe bísínẹ́sì ni ke àbí bísínẹ́sì bẹ́ẹ̀ bá ṣe náà ló ṣe ro ẹlòmíì sí wípé yóò fi ṣe bísínẹ́sì ni wá ní òun ò lè tó dídí fún wọn tààfù káwọn ọjọ́ máa ní òun ò ní ọjọ́ kan ìwọ náà ò ní ọjọ́ kan Usman bá ní ọ̀dà kò sí wàhálà owó ń tọ́ ẹ̀kọ́ tó dídí lọ́ta ààfù Usman ṣe rà Usman wà lọ bá ànábì pé àwọn mùsùlùmí tí ń bẹ́ẹ̀ wọ́n ti ní ọjọ́ kan kí wọ́n lọ máa mu omi kí wọ́n máa pọnmi lọ́jọ́ kan lọ́fẹ̀ẹ́ ìjọ́ kejì Yahudi lónìí tọ́ máa lọ́jọ́ kejì wọ́n ta ni o ṣẹ̀sìn wọn kọ́ máa nàbí Ádámà tẹ́ bá fún wa ní free wọ́n há di dọ́ọ̀mù mọ́ àwọn èèyàn náà yà ń pọn mi ìjọ́ kẹta lẹ̀ lẹ́yìn pé tó wà pọ́nì lọ́jọ́ tiẹ̀ wọ́n pọn mi ọ̀la lẹ̀ pé ọmọ nàbí Ádámà ṣe bí wọ́n ra gorodomu nù lé ni pé rọmi ẹnu lé Yahudi ọ̀bà tá mọ̀ níjọ́ tiẹ̀ Yahudi ọ̀tá mọ̀ torí pé àwọn èèyàn ti ń pọn mi ìjọ́ tiẹ̀ lẹ̀ pọn mi ọ̀la lẹ̀ o ọmọ kò wó lọ́ba dé o ọ̀rọ̀ ẹ̀ lè ṣe mistake tó pọn mi kéke ọ̀rọ̀ mi o Yahudi yẹn kàn wà force láti ránṣẹ́ sí Usmanu pé wàrà yòókù Usmanu wa kódà ọ̀tá lé ẹ̀ mọ́ mo débẹ̀ báyìí Mẹdínà lọ wà kàga yẹ inú òhù báyìí àti ilé Yahudi inú òhù báyìí lọ wà so Usmanu kódà àwọn ìjọba Saudi wọn ò change kànga bó ti wà látàjú ayé Usmanu lẹ́yìn pé wọ́n kẹ̀gbẹ́ pumping machine bẹ́ẹ̀ wọn ò sí nǹkan kan bẹ́ẹ̀ ju pé pumping machine ibi tí mo wá lò ní pé Usmanu wà rà owó ńlá ni Usmanu fi rà wàlẹ́ owó ńlá ni ìrántí iye owó ma lórí ní owó tó jẹ́ ní dínárù gbà náà Usmanu wà lọ bá nàbí pé mo fẹ́ kọ́ lọ fún mi lálejò náà kò sínú dúkìá mi o gbélé fọlọ kí o gbọ́ mùsùlùmí àwọn ní ẹni kò sínú tó mọ òpin tí ìyàwó òpin tẹ́ bí kẹ́kọ̀ọ́ òpin o Usmanu kú tá kálukú náà ń kú kálukú ń kú ibi tí Usmanu rà yẹn lẹ́gbẹ̀ẹ́ kànga àwọn dàbí náà ń wù ń bẹ ọwá di wípé ìjọba Saudi nígbà tí kálukú ń dé tí ìjọba ń tí ànábì lọ àwọn tàbí lọ kíní kálukú sàfilẹ̀ property Usmanu ni o wọ́n wá ń bá dáwó bẹ́ẹ̀ pamọ́ wọ́n tó máa fi sí olóore tí ẹ bá ní sàbẹ tó sì ti sẹ́kù láyé lónìí tí sí olóore rẹ̀ kú Usmanu ni torí pé ọgbà yẹn bẹ́ẹ̀ ó ti wá dàbí ara àti títí ọ̀dọ̀ wa ń bì ó ti ń mú owó ńlá wọlé kódà wọ́n ti bá Usmanu fi kó odidi hòtẹ́ẹ̀lì kan sí Saudi táwọn alálàájì máa ń gbé owó tí ẹ tó ń gbà ń bẹ́ẹ̀ náà àti ẹ̀ máa lè lóòtẹ́ẹ̀lì kan Saudi kò níbi kó ṣe yẹn kan máa ń gbèsè ayé rẹ̀ hòtẹ́ẹ̀lì ẹ̀yọ kan so wọ́n tún fi ń ṣiṣẹ́ olóore lọ fún Usmanu ó fi hàn yín pé gbogbo ohun téèyàn bá ná sọ́dọ̀ Ọlọ́run bá yàn tọ́jú ẹ̀ pamọ́ ni kó gbé torí àsìkò ẹ má bínú kódà ẹnìkan ti ń dúró dè mí wájú studio báyìí lẹ́ni ẹni ń pè lẹ́mẹ̀wá kọ́lọ̀ kó sànù wa ẹ má jẹ́ kí àti ìráyè tú àwọn àyà ń délẹ̀ Ọlọ́run ní káwa mùsùlùmí nínú àwọn àyà mi Ọlọ́run ní ẹ̀dì tí máa ná tí mo fún yín síwájú kó tó di pé a ti sàárà ẹ lọ́ bá ń ṣe gbá ẹ bá ń ṣàwo Ọlọ́run ní bó wulẹ̀ sọ pé ó ti lágbájá ànábì ló ti di tiẹ̀ ẹgbẹ́ tí kálukú ń kó jọ ẹjẹ́ anáwó wá síbi ìtọ́ náà ká máa ṣe ìrànlọ́wọ́ àwa mùsùlùmí lónìí iná àpá wa pọ̀ kódà ń bẹnu Suratul Furqan mo fún ẹ ní àgbò kan fún léyà àwọn yẹn wà pariwo Allahu Akbar níbi tí odidi ìmáàmù tó wá fẹ́ mọ̀ wá rẹ̀ ẹni ìmáàmù tó bá rí ọjẹ́ kọ́ bọ́ta nílẹ̀ Yorùbá yìí kọ́ sọ yí pé ò ní di 100 million tí pásítọ̀ kan ti sọ tí gbóyin náà mọ̀ tó ní ò ní di 1 billion naira lónìí nítorí táwọn èèyàn tẹ́lómi sí nǹkan chẹ́ẹ̀kì ẹ̀jọ̀ sáyẹ̀ mọ́ bínú dá 50 million yìí lé tẹ́sí nǹkan chẹ́ẹ̀kì wọ́n sì ń pọ́nlẹ̀ ẹ̀hún 15 million check 1 billion naira pé síbi ògbà náà làwò lórí kíní 1 billion naira pé ìmọ̀mù tẹ́wà bíra kó lóun ní di 20,000 láàárọ̀ ọjọ́ Monday ọ̀dẹ̀ rí bá láwọn ìlú lárúbáwá kò rí bá láwọn ìlú ẹ̀sìn so ìtọ́ dàrú lẹ́ Yorùbá ẹ̀ pọ̀ ìtọ́ dàrú gan pọ̀ kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́sànà ẹnì kọ̀ọ̀kan wa ìta gbọ́kọ́lọ́ má sí balẹ̀jọ àbúrú wa ibi tí a wà ọlọ́run balẹ̀ kọ́lá má jò di ààyè ẹ̀sìn
ààyè ìmọ́lẹ̀ ni wọ́n lọ́wọ́ bá àdìkọ́lá bá ní sọ́ di ààyè ìmọ́lẹ̀ ila an yarisa Allahu al-arda wa man alayha. Gbogbo àwọn tí wọ́n fẹ́ ta nǹkan Ọlọ́run bá ní mú dó dásìkò tá a fi rira ní láì wá nínú kọ́ ha wọ́n làdọ́ kan sọ Ọlọ́run wọ́n là gbóná la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Jazakumullahu khairan kathira. Adúpẹ́ fún àwọn ṣẹ́gun wa pẹ̀lú ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n bá sọ. Abẹ́lọ́ba Allah kí ó bá san wọ́n ní ẹ̀san tó pọ̀. Ní báyìí inshallah àwọn ìmáàmù wa ní àìtàwà yìí wọ́n ní ọ̀rọ̀ kan àbí méjì láti